oríṣiríṣi ara rèé ní ìlú Ọ̀yọ́ tá a wà ní tó bá ti tó àkókò. Hey, watch. Bend down.
a bit. Please move a bit. Bàbá kábíyèsí bá bá gbogbo èèyàn sọ̀rọ̀ tí bàbá bá ti ń sọ̀rọ̀ kékeré ò gbọdọ̀ pín tí bàbá kábíyèsí bá ti ń sọ̀rọ̀ kékeré ò gbọdọ̀ pín ẹjọ́ MC lẹ́nu ó tẹ̀lé bá fún ẹsẹ̀ fọ́kùnrin kábíyèsí bá sọ̀rọ̀ ẹsẹ̀ fọ́kùnrin ẹ̀ bá wọn sọ fọ́kùnrin kábíyèsí bá sọ̀rọ̀. Ládùúrà pé àwa tá a ṣe tọdún yìí àwa náà la ṣe tèmí tẹ́ bá wo ọdún Ṣàngó ní ọdún tó kọjá ẹ rí pé títí ọdún yìí ó tún láàrin ju ti ọdún tó kọjá lọ mo wá fi eléyìí mo fi kí ẹ̀yin ìgbìmọ̀ pátápátá látòrí Fàlà Gomez àti gbogbo ẹ̀yin tẹ́ ṣe agbátẹrù ẹ̀ náà kò ní bàjẹ́ fún yín o mọ̀ ṣe ni ẹ ṣeun gidi gan. Ọdún Ṣàngó táwa ń ṣe lénìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gidi gan ni tó rẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀kejì ni eléyìí jẹ́ fún mi lórí àpèrè àwọn bàbá mi. Àdúrà mi ni pé àwa tá a ṣe tọdún yìí èmi náà bá yín ṣe tẹ̀mí láṣẹ ìgbìmọ̀ rẹ̀ wọ́n ní ìkọ́bálá ìkójó ìkọ́ ọ̀pọ̀ gbogbo lọ́sẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ gidi gan ẹ kú ìfẹ́ o ẹ ṣeun àṣeyí ṣàwọ́dún ẹ̀yin ìjọ UNESCO náà mo kí yín o I'm using this opportunity to say a big thank you to you. It's good to see you and I know one thing for sure that Ṣàngó being an approved deity, it has always, you have always been the brain behind it. So thank you very much. We appreciate you, the UNESCO. We are proud of you. And we are looking forward to how you're going to make Ọ̀yọ́ an historical site as well. I appreciate it. Thank you very much. Mo kí gbogbo wa lápapọ̀, gbogbo àwọn tá à ń sọdún lónìí. Mo ṣe láti ìmọ̀ràn wípé
àwa tá a ṣe tọdún yìí la ṣe tẹ̀mí wọ́n ní ọdọọdún làárọ̀ orógún ọdọọdún làárọ̀ òòṣà ọdọọdún làárọ̀ mobì lórí àtẹ ní ọlọ́ọ̀lọ́ àwa tá a ṣe tọdún yìí láti ṣe tẹ̀mí ìta sọ́kọ̀ wọ́n tún wá ń kí wa pé ọdún Ṣàngó tá a ṣe yìí àlàáfíà ni ó mọ̀ mọ́ báyọ̀ ìlú Ọ̀yọ́ ò ní rẹ̀yìn láṣẹ Èdùmàrè wọ́n ní àbímọ́lémọ́ ní tẹ́gbẹ́ dá àtọ̀lẹ̀gbọ́ọ̀lẹ̀ ní dàdán Àbọ̀rúbọyè. Àbọ̀rúbọyè. inú rẹ̀ mọ́ bá dìde ní ọlá Ọ̀yọ́ ò ní rẹ̀yìn o nínú àgbáyé kò sẹ́ni tó lè sọ pé báwo ni ti tẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ ni Yorùbá Yorùbá ni Ọ̀yọ́ ọlá Ọ̀yọ́ ò ní rẹ̀yìn o ọlá ilẹ̀ Yorùbá náà kò ní rẹ̀yìn láti Èdùmàrè iwájú lọ́pàá ìgbè tí ilẹ̀ Yorùbá ọmọ mo jẹ́ o ẹ ṣeun gidi gan ni inú mi dùn gan láti wá síbí ilé nì mo dẹ̀ mọ̀ pé tí a tún ṣe tọdún tí ń bọ̀ náà àjọ péjú ṣe ni ẹ ṣeun thank you very much for coming around and I really appreciate it. ẹni nínú kábíyèsí lọ́sùn nínú olórí àbíwò ní bàdàmì ní olùwé ìyá ọ̀pá. ó ti adépẹ́ lórí ọba wa ẹlẹ́wù ẹ̀sùn. adépẹ́ lórí ọba wa ẹlẹ́wù ẹ̀sùn. àtúbọ̀ ọ̀rọ̀ adé. Yàrá àtúntò adébẹ́lẹ́ ìyọ̀mọ wa ẹlẹ́wù ẹ̀sìn. Adébẹ́lẹ́ ìyọ̀mọ wa ẹlẹ́wù ẹ̀sìn. Akíwò ọ̀rọ̀ adé. Yàrá àtúntò. Adébẹ́lẹ́ ìyọ̀mọ wa ẹlẹ́wù ẹ̀sìn. Adébẹ́lẹ́ ìyọ̀mọ wa ẹlẹ́wù ẹ̀sìn. Akíwò ọ̀rọ̀ adé. Yàrá àtúntò. Adébọ́lé ìyọ̀mọ̀ wa ẹlẹ́wù ẹ̀sìn àti òwòwò adé yàrá àbẹ̀tẹ̀tẹ̀. Ọlọ́rà kò súnmọ́ bá àdìwọ̀ ìpèké. Mo ti lọ sẹ́gbẹ́ nínú ẹgbẹ́ kan, ọlọ́gbà tí lọ́ bá gbà. Ọlọ́gbà tí lọ́ bá gbà. Aláfẹ́ yẹ kò fẹ́ ọmọ ọ̀gbìn kó. Adébọ́lé ìyọ̀mọ̀ wa ẹlẹ́wù ẹ̀sìn. Ọ̀pọ̀lọ́rọ̀ olóró ọ̀fọ̀rọ̀ akéwò. Òun làlá àti tuntun. Oṣù fìlà sórí adé àlàáfíà. Ìgbàgbọ́dá Adébọ́lé ìyọ̀mọ̀ wa ẹlẹ́wù ẹ̀sìn. Ọlọ́mọyọ orí tí a bá bá kọ ní sìn kábíyèsí ọlọ́ra báyìí máa kọ lọ́yọ̀ báyìí. Ọdún ìfẹ́ ní lẹ́yìn ìgbàgbọ́ sílẹ̀ ọmọ náà kábíyèsí ní àlàáfíà ọmọ ọmọ tí í sin ọmọ náà olúkúlù ní dábìlì ọ̀rọ̀ wọn bá ti bá òkú dábòjì bàbá ìlú ọ̀rọ̀ sí ọmọ láyọ̀ mi yọ̀mí.
tẹ́ ń wò mí o lórí gómìnà àgbáláyé òní ni ọdún Ṣàngó. This is World Ṣàngó Festival. Òní ni Ṣàngó ń jáde. Ẹlẹ́gùn Ṣàngó wà ní gbálẹ̀ báyìí. Wọ́n á jáde síta láìpẹ́ yìí tí gbogbo ayé ó dẹ̀ rí i pé yes, this is confirmed Ṣàngó. This is Ọ̀yọ́ empire. So Ṣàngó tó ìpìlẹ̀ ó bẹ̀ Ọ̀yọ́ yìí náà ni. Any other Ṣàngó is a counterfeit. Ṣètì gbọ́ tó ti yé. So gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí gómìnà àgbáláyé òní ni World Ṣàngó Festival, ọdún Ṣàngó àgbáyé. Pẹ̀lú ìjọba ẹ̀ lọ jẹ́ ènìyàn adájọ́ tó bí wéré àfọ̀já òdodo. Olùwọ́jà ara ọjọ́ kan délé. Àyọ̀dé dúdú ní ìgbòròkà àyíká ògbòròkà. Àdìkáwò máwò wá ọkọ̀ délé. Àwọn òwò pẹ̀lú owó tani olùgbà ìṣàkóyè wá. Òjò lé, òjò lóko. Òsì ọgbà yẹn ti di ọba pàdúrà. Òjò sáà ló jẹ́ àwọn èké ìlú wọn fi ṣeré àti bí ọ̀sán ìṣòro. Kábíyèsí Ṣàngó. Orí ìsúgbó èmi ò rò fún ilé yìí. Lóde, ọmọ ìdánilẹ́kùn. Owó tó ní òkú àti gbàgbọ́. Tí ó wọ́n sàǹfààní ọ̀rẹ́lẹ́ ló máa fi ìjókòó ṣe. Wọ́n bímọ lọ́kùnrin kò kúkú ní kú. Wọ́n bímọ lóbìnrin kò ní kú. Wáyé òyìnbọ̀sọ̀ A kí yín o, a kí ọkùnrin, a kí obìnrin ní àkú ọdún ayẹyẹ ọdún Ṣàngó gbogbo ìlú Ọ̀yọ́ tí à ń ṣe ní ọwọ́ báyìí ní agbára lọ́rùn mọ́lẹ̀ tí yóò ní jáse mọ́ fún àṣẹ. Wọ́n tó wọ ọkùnrin tí wò mí, obìnrin tí wò mí, àti sí lọ máa ṣe ìsúre gbogbo tí ọba fẹ́ máa lọ́rọ̀ lọ́wọ́ Ṣàngó báyìí. Àṣẹ ń bẹ́ńbẹ́ níbi tí mo wà yìí tí mo ti sọ̀rọ̀ yìí ilé àṣẹ níbi tí Ṣàngó ti máa ṣe kíni títí máa múra títí máa pidán tí ọkùnrin àtòkùnrin tí máa wá tọ̀rọ̀ tí ọba wù ní ọwọ́ rẹ̀ ibẹ̀ ni èmi náà wà yìí gbogbo ìsúlẹ̀ kan ọba ṣe ìwọ tó wù mí ìsọkùnrin ìsọbìnrin ìsọmẹgbèsè àgbà lágbára tó Ṣàngó tẹ̀wọ́ bọ̀ fàṣẹ sí ìwọ tó òrìṣẹ́ òrìṣẹ́ ìwọ tó òrọ̀mọ bí ọ̀rọ̀ mọ bí ìwọ tó ọ̀rọ̀ kọ ọ̀rọ̀ kọ ìwọ tó ọ̀ráyà ọ̀láyà gbogbo ẹni tó wà sókùn ìrè bẹ́ẹ̀ ni yóò yó tó àbálẹ̀ èso akínyó ẹsẹ̀ kábíyèsí àgbàlagbà ìṣà kábíyèsí àgbàlagbà kábíyèsí àgbàlagbà lẹ́yìn ọmọ ṣẹ́bọra akínyó gbogbo wa ní ìlú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé pátápátá pé a kú ayẹyẹ ọdún Ṣàngó àgbáyé eléyìí tí à ń ṣe àṣekágbá rẹ̀ lónìí láti ṣe ní ìsinmi pé àwọn bá ṣe àmọ́dún gbígbà ilé wa ìlú àwọn ilé wa ìlú àṣẹ olóògbé Ṣàngó lọ́ba àṣẹgun ọ̀tá wa àṣẹ ìlú ọ̀rọ̀ wa lọ́rùn ọ̀sánìtì àkójà ogun ọ̀pọ̀lọpọ̀ lójú ọ̀pẹ́ adéàbòrò pèsè làlúbà bí ọba rí ìgbọ̀ta ṣẹ́gun nílà ìlà ìṣẹ́tẹ̀ ìgbọ̀ta ìlà ìlà ìṣẹ́tẹ̀ nílà ìlà ìṣẹ́tẹ̀ orúkọ nílà ìlà ìṣẹ́tẹ̀ Ṣàngó yọba àṣẹgun ọ̀tá wa ọ̀ṣẹ́ṣẹ́. Azọ̀kọ̀lọ̀kọ̀ ọdún ayé ọdún Ṣàngó 2026 festival World Ṣàngó festival à ń ṣe lónìí tí ó gbọ́ àwọn èèyàn náà wá ṣe kí n tó wá sí Ọ̀yọ́ láti wá ṣe ayẹyẹ Ṣàngó láti wá bá ṣàjọyọ̀ kí Ṣàngó lè máa pẹ̀rọ̀ sí ìlú Ọ̀yọ́ gbogbo àwọn wá sí ìgbà yìí wọ́n á jọ ní tiwa ṣe o. àṣẹ o. Ṣàngó bá bá wọn jà o. àṣẹ. ẹlẹ́gùn náà rẹ̀ kí yóò pẹ́ lórí oyè o. àṣẹ. gẹ́gẹ́ bí alágbà ogun Ọ̀yọ́ àwùjọ ṣàwọ́dún nínú owó mọ́lá nígbà tó fi ṣe bá lè ọ̀rọ̀ kábíyèsí Ṣàngó. kábíyèsí o. ọdún Ṣàngó àgbáyé ló pé lápára ọdún wa pé ọdún wa jọ kásọdún owó kásọdún ọmọ kásọdún ọdún ti parí ìwọ̀lọ́ ọmọ bíbí ní parí ọ̀sán ọmọ náà ní orí ẹ̀ka lọ́dọ̀ Ṣàngó ọdún kan àfinú gbogbo lọ́rẹ́ káwọn nínú ọ̀sọ̀mọ̀ jẹ́ ìṣàkílẹ̀ ní ọjọ́ ìfìyàsílẹ̀ tó bàbá ní ìsọ̀rọ̀ ọdún máa ọmọ kékeré máa fi Ṣàngó sílẹ̀ o àgbàlagbà kẹ́ máa fi Ṣàngó sílẹ̀ o Ṣàngó ṣe fẹ́ máa kẹ́kọ̀ọ́ jẹ́ sẹ́kẹ̀rì ó ṣe fọ́ bàálù jagunjagun ó ṣe fọ́ bàálù o èmi ò rẹ́yìn tí ó tún fọ́ bàálù Ṣàngó oúnjẹ
Kábíyèsí Ṣàngó. Kábíyèsí Ṣàngó. We're here for the 2026 Ṣàngó Festival, UNESCO World Site that's been respected throughout the world. And my name is Rachel Nicole Gold Brown. I'm here to represent the Ṣàngó community. And we are so grateful to LA Goon for all his hard work. And we pray for everybody here. And we're looking to see a new year, a new blessed year for everyone, new prosperity, new development, and new opportunities. Gbogbo ẹ̀yin tẹ́ wò wá a kí yín fún ọdún Ṣàngó wa nílùú Ọ̀yọ́ gbogbo yín lẹ́sìn àmọ́dún ẹ jù mí lámọ́dún ìlú mi lámọ́dún ẹ lè wù mí lámọ́dún àgbà lọ́wọ́ Ṣàngó nígbà yóò. Abọ́rúbọ̀ yóò. Ó yá. A ti wà nínú ọdún Ṣàngó. Ṣàngó wa bá wá sẹ́gun ọ̀tá o. Ọ̀tá ní ọ̀tá òde. Ọ̀tá wà bá tán Ṣàngó ní ọ̀tá wá sẹ́gun. Ẹnu máa ti yọ, a máa tún ṣe ni. Kábíyèsí Ṣàngó. Ó yá máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ yá. Kábíyèsí Ṣàngó. Onílẹ̀ ọ̀sán Ṣàngó gbogbo. Ẹ̀ṣẹ̀ wa yìí omi ni o. Kábíyèsí Ṣàngó Ṣàngó gbẹ̀yìn o. Àṣẹ o. Owó ni wọ́n máa Ṣàngó gbé wá o. Àṣẹ o.
Báwo mi ò mọ ọmọ ṣe. Vamos a los parientes. Ẹjọ́ lọ́nà, ẹ má bínú. Ẹ yàgò. Àgò. Àgò. Oya, egun o, ẹ bá mi ṣeré. A ṣeré. Àwa ilẹ̀ funfun lẹ̀lẹ̀ bẹ́ẹ̀gì lókè yọ ọ̀yá rínú dé. Ọmọ lọ́tà odò ọmọ àrùn dẹ̀dẹ̀ wọ́ mi. Àfikún tí yọjú ẹ̀gbá àfikọ̀pọ̀ lọ́yọ̀ sí kéjì. Nínú.
ọ̀yọ́.